Okay, sir. Emma tẹ̀lé mi. Ha. B. D. E. F. B. E. Eléyìí tó tẹ̀lé ní E. G. K. L. Bá wa sọ síwájú. Mi. Ní. O. Ó tó ní àmì lẹ́yìn dí òun là ń pè ní họ. Pi. Rí. Sí. Sí. Tí. Wú. Wí. Yí. Bí alifábẹ́ẹ̀tì Yorùbá bí ó ṣe rí nìyí. Ǹjẹ́ a rí ẹni tí ó lè kà fún wa nínú ẹ̀yin ọmọ wa? So sieht Alphabet of Yoruba aus? Gibt es jemanden, der uns das vortragen kann? Einen Versuch. Will jemand das versuchen? Shei. Yeah, read it for us. A, B, D, E, F, G, B. He, Li, He, E, G, K, Li, Mi, Ni, O, P, Ri, Si, She, T, U, Ni, U, U, Yi. We. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún ọ. Ayọ̀mídé Kẹ̀lání. Ayọ̀mídé ṣe o lè kà fún wa? Okay. Mi ò tẹ́ wá rójú ẹ̀ bí báyìí. Mo rójú ẹ. Àwa rójú ẹ̀. Ayọ̀mídé. Okay. Ta ló tún lè kà á fún wa? Èmi sà. Táyọ̀. Okay. Ó yá kà fún wa o. A, B, D, E, F, G, B, E, G, K, L, M, N, O, P, R, S, Ş, U, W, I. Ẹ jẹ́ ká Bravo. Bravo. That is good. Ẹ tún lẹ́ni tó fẹ́ kà á. Sophia. Ó yá fighter. B,
Langsam, Sophia. Oh yeah, again. A, B, D, E, A, F, G, B, E, G, K, L, me. L, O, R, P, V, C, T, U, V, E. Super. Sophia, pàtẹ́wọ́. Good. Okay. Ọlárewájú, You see, you told me. ìrẹ̀ náà fẹ́ kà fún wa. Benisa. See, everybody. Ó dáa. Jẹ́ kí n padà. A, B, D, E, F, E, C, G, B, E, J, K, L, M, N, O, R, P, V, C, T, U, V, U, V, E. Good. Okay. Answer. Ní lónìí, gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tá a ti kọ́ tá a sì lè kà yìí, a ó bá kọ́ bí a ó ṣe máa fi wọ́n pe ọ̀rọ̀. Also das Analphabet, was wir gelernt haben, wollen wir jetzt sagen, also wie man A zum Beispiel auf Yoruba sagt, B und C und so, C sage ich, Entschuldigung, ABD auf Yoruba, wie man das dann irgendwie in Wörter schreibt. Fún àpẹẹrẹ, ọ̀rọ̀ tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú álífábẹ́ẹ̀tì Yorùbá ni A. A yìí, òun ni a fi bẹ̀rẹ̀ tí a bá pípọ̀ á pè A, ajá. Ajá ní èdè Yorùbá, ó ní orúkọ tí ó ń jẹ́ ní èdè Jámánì, Hund. Das erste Buchstabe ist A und die steht für, also das übersetzt ist Aja und Aja steht für Deutsch Hund. A tún lè lo A láti pe apá, arm. A sì tún lè lo A fún àga tí a máa ń jókòó lé, stool. Mọ́mì wa, ẹ bá wa ṣàlàyé ẹ̀ fún wọn. Also, A ist der erste Buchstabe in Yoruba und die steht für Aja, Apa, Aga. Aja bedeutet auf Deutsch Hund, Apa, Arm und Aga ist Stuhl. Ihr könnt mitschreiben, wenn ihr wollt. Ẹ lè kọ sínú ìwé yín kí a tún jọ pè é. Ẹ ó rí i pé èdè Yorùbá bí èdè orin ni ajá, ajá. Also auf Yoruba klingt alles wie Musik und deswegen ist es A, Aja, Apa, Aga. Àga. Ó ní àmì òkè. Ó ní ohùn òkè, ohùn àárín àti ohùn ìsàlẹ̀. Dáàdì, ìyẹn máa complex fún wọn. Ẹ ṣáàjẹ́ àpè fún wọn. Ok. Ó yá ẹ máa pè tẹ̀lé mi o. Ajá. Aja. Nachsagen bitte. Aja. Apá. Apa. Àga. Aga.
Wọ́n ti kọ dọ́ọ̀tì ẹ̀ sí ẹ̀gbẹ́ ẹ lè máa kọ yẹn sínú ìwé yín. Ṣé ká mú eléyìí tó tún kàn? Ṣé ẹ ti kọ́ tán? Habt ihr das schon alles geschrieben? Benissa. Okay. Jùwọ́n. Ṣé ẹ ti kọ́ tán? Habt ihr schon geschrieben? Ja. Die 6. Buchstabe. Kò bóòdì dáadáa, ẹ bá ṣe kó tóbi díẹ̀. Kó bòdì kó lọ sókè díẹ̀. Ó lọ sọ. Kí lẹ sọ? Kó bóòdì kó tóbi. Ó tóbi ń bí báyìí, kò tóbi lọ́dọ̀ yín ni. Ó tóbi lọ́dọ̀ tèmi náà. Ó tóbi lọ́dọ̀ tèmi Kò gan. ṣe dísàlẹ̀ lọ́dọ̀ tiwa ń bí báyìí. Tó bá jẹ́ pé bóyá tó bá jẹ́ Andy ni, bóyá yẹn ni. Tó bá jẹ́ Andy ó lè kéré, tó bá jẹ́ kọ̀ǹpútà ni á tóbi. Kọ̀ǹpútà ni. Téèyàn bá tẹ ohun kan ó tóbi. Báyìí mo ti tẹ̀ ẹ́. Ẹ gbọ́ wọ́n dé orí àmì yẹn ó máa tóbi. Mọ́mì, ẹ gbọ́ lórí àmì yẹn á tóbi. Ẹ jọ. Ṣé Kí ni òun ti? ká mú bí o? Ya, ẹ dúró, kí ni yẹn ti ìjọ hook up. Okay. Okay. Eléyìí tí ó tẹ̀lé tí a ti kọ́ tí gbogbo wa ti kà náà ni bí Das nächste Buchstabe ist B. bàbá bọ́ọ̀lù. Mọ́mì. Das nächste Buchstabe ist B und das ist Bata. Bata ist Schuhe, Baba ist Vater und Bolu ist Ball. So, pé Jetzt ẹ nachsagen. tẹ̀lé mi báyìí o. Bàtà. Bata. Bata. Ó yẹ ẹ jẹ́ kí gbogbo wa pé o bàtà. Bata. Bàbá. Baba. Gbogbo wa la ní bàbá. Ẹni tí ó bí wa tí ó jẹ́ ọkùnrin òun là ń pè ní bàbá. Àwọn nǹkan tá a fi máa ń ṣeré ní orí pápá òun ni bọ́ọ̀lù. Ẹ pé tẹ̀lé mi o bọ́ọ̀lù. Bolu. Màmá wa ti ṣàlàyé fún wa bí ó ṣe jẹ́ ní èdè Jàmánì. Ó yẹ ẹ̀kọ́ lẹ̀ o. Jetzt wieder alles aufschreiben. Dumont, hast du was zum Schreiben? Ṣé gbogbo wa ti kọ bí tán? Benissa. Benissa. Okay. Ṣé Ayọ̀mídé Kẹ̀lání ti kọ́ tán? Ọdún náà pé Dumont ò tí. Jí wọ́n. Yes. Hast du was zum Schreiben, Dumont? Habt ihr was zum Schreiben? Alles Ja, notieren. wir haben was zu schreiben. Wir haben schon. Dann schreibt alles auf. Haben wir schon. Okay, super. Abe Bremen. Ya, ọṣẹ ìjọ ìní wa ni. Abe Bremen káàbọ̀. Ẹ lè gbé sí eléyìí tó bá tẹ̀lé.
eléyìí tí ó tẹ̀lé ní ABD. D, Adé, Èdè, Idà, Òdo. Ẹ ó rí jí ní àárín ẹ̀. Màmá wa bá wa ṣàlàyé fún yín ní èdè Jámánì. Das nächste Alphabet ist D. Und das erste steht eigentlich A davor, aber dieses Silben D ist in der Mitte. Und deswegen, also entweder steht es immer davor oder in der Mitte. Also das erste ist AD und AD ist Krone. ED ist Shrimps oder Garnele. Ida ist Schwert und Odo ist Null. Also wie gesagt, das bedeutet nicht, dass D immer vorne oder also vorne stehen muss. Bei AD steht ja A davor, aber dieses Silben D soll einen Anklang geben, deswegen steht es ja in der Mitte und es heißt AD. Ẹ jẹ́ kí gbogbo wa ká pè é pọ̀ o. Adé. Adé. Èdè. Idà. Òdo. Ẹ jẹ́ ká kọ sínú ìwé wa o ká tó lọ sí eléyìí tó tún kàn o. Vida alles notieren bitte. Daddy, ẹ má bínú sá, eléyìí la fẹ́ fi kọ́ wọn àbí? Meanwhile, ti kejì yẹn lèmi fi ń kọ́ Sofia ti ibi ti ajá bí bàtà dídòjé. Mo ń pè bóyá mo fẹ́ sọ irú odi yìí a lè tún lò ní ọ̀rọ̀ ká fi jẹ́ kó bẹ̀rẹ̀ ní dáadáa lórí ìgbàgbọ́ yẹn fẹ́ ká máa jẹ́ kí dí kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Could make it is the same. Eléyìí tí ẹ sọ mọ́mì ìyẹn náà wà bí bẹ̀tẹ̀ jẹ́ ká àwọn ọ̀rọ̀ tí wọ́n lò ní ibẹ̀ yẹn ó ṣe kínní sálúbàtà all this àwọn basic word la fẹ́ kí wọ́n kọ́kọ́ fi ṣe ìyẹn náà a máa wò tá a bá ṣe tán. Ok ọlápẹ́ yẹn mo fi kọ́ so bó ṣe wá ń ṣó eléyìí ó wá sọ fún mi wípé. ok a sì máa fi yẹn náà. Ni mo ṣe ń béèrè pé bóyá eléyìí la fẹ́ lò fún wọn tó bá yẹ pé eléyìí la máa lò fún wọn no problem ó máa kọ́ nípa ti eléyìí. yà méjèèjì náà la máa lò. Nígbà tí wọ́n bá mélé tán àwa wa máa fi ṣe a máa lò ní ọ̀rọ̀. Ok sir. Bíi pé Adé ni orúkọ mi. Eléyìí tí wọ́n ń sọ ni pé ìkan wà the other fashion eléyìí tí wọ́n ya picture sí. Bí bàtà dídòjé bí ẹyẹ ejò gbogbo ẹ̀ báyẹn a máa ṣì lo ìyẹn náà gbogbo ẹ̀ náà ni wọ́n máa mọ̀. At least irí dí yìí a lè ní ọ̀rọ̀ tẹ́pẹ́ ó yẹ pé dí ló fi bẹ̀rẹ̀. Mo gbọ́ ń tẹ̀sán ọ̀rọ̀ tí dí fi bẹ̀rẹ̀ ẹ sọ yí ọ̀rọ̀ tí dí fi bẹ̀rẹ̀ tó ní mínì. Àdá orúkọ èèyàn ní náà. No. Dúdú ó yàtọ̀ ìtẹ̀mọ̀ ó pọ̀ rẹ̀ dúdú nǹkan tí dí. Dáadáa. Kò make a difference. D is D, the pronunciation ibi tí D wà náà ni. Ẹbí pé ní bíbá yìí kò sí dín ní beginning so òun pé kó má lọ confuse àwọn ọmọ. Ó ní mo ṣe ṣàlàyé ẹ̀ fún wọn. Yà ẹ ti ṣàlàyé dáadáa because very few word ló wà tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ báyìí tó ní mínì dáadáa kí la fẹ́ sọ pé dáadáa orúkọ dúdú but àwọn nǹkan tí wọ́n rí dáadáa tí wọ́n mọ̀ these are the things. Ṣé wọ́n ti kọ ilé ìtàn? Hat er schon geschrieben? Benissa. Ja. Ok, ká tẹ̀síwájú.
Eléyìí tí ó tún kàn ní ewé, eré, èdè. Àwọn ọ̀rọ̀ tí bẹ̀rẹ̀ nìyí. Ẹ pè tẹ̀lé mi o. Ewé. 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 Eré. Eré. Èdè. Èdè. Àwọn á ṣàlàyé ẹ̀ fún yín ní èdè Jámánì o. This next Buchstabe is E und das steht für Ewe. Also das ist Buchstabe. Ist Blatt. Ewe ist Still. Ede ist Sprache. Aber ich muss was dazu fügen, weil wir hatten vorher auch Ede. Ede haben wir jetzt, aber davor haben wir Ede. Das sind so, also ein Buchstabe oder ein Wort in Yoruba hat mehrere Bedeutungen. Ede, die Aussprache ist anders. Ede ist anders als Ede. Nicht durcheinander kommen. Ẹ bá wa sọ fún ọ lọ́jọ́ iwájú a sì máa kọ́ wọn bí ìyẹn ṣe. Also wir werden in Zukunft noch irgendwie das erklären, wie die Aussprache zustande kommt, also wie wir das aussprechen. Also Ede und Ede. Das klingt zwar gleich oder man schreibt es gleich, aber die Aussprache ist anders. Aber das machen wir dann in Zukunft. Ṣé gbogbo wọn ti kọ́? Habt ihr schon geschrieben? Ṣé gbogbo wa ti kọ́? Bẹ́ẹ̀ni sà. Yeah. Okay. Eléyìí tó tẹ̀lé ni ẹ́. Àwọn ọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ́ ni ẹja, ẹyẹ, ẹsẹ̀. Das nächste Alphabet ist E und das Buchstabe mit E ist auf Yoruba Eja ist Fisch, Eye ist Vogel und Esse Fuß. You got it. Ẹ jẹ́ kí a pe ọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ́ kájọ pé pọ̀ o. Ẹja. Ẹja. Ẹyẹ. Ẹyẹ. Ẹsẹ̀. Ẹsẹ̀. Mo ní ìgbàgbọ́ pé gbogbo wa la ti jẹ ẹja rí, àbí bẹ́ẹ̀ kọ́? Ja, bestimmt alle schon mal Fisch Ẹyẹ tó ń gegessen. fò lójú ọ̀run Vogel. Gbogbo wa la dẹ̀ ní ẹsẹ̀ tí a fi ń rìn Fuß. Mọ́mì. Also, wir haben alle bestimmt schon mal Eja gegessen, und zwar Fisch. Und es gibt Eye. Eye ist Vogel, also Taube zum Beispiel ist ein Vogel. Und Esse ist unsere Fuß. Und das haben wir bestimmt alle. Oder? Ẹ jẹ́ kí a kọ sínú ìwé wa o. Jetzt wieder aufschreiben, bitte. This. Five days. Yeah.
Ṣé gbogbo wa ti kọ́ o? You should wear a white t-shirt. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. That to be black or something. So, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Bùkúnmi, Ṣèyí, ọ̀rọ̀ ní kẹ́ máa sọ ń bẹ̀ o. I'm seeing you here. Manuel, about Europe. I saw the Yoruba. Yeah, ẹ máa ṣe bí Yorùbá, ẹ máa kọ́lẹ̀. I ti call it already. Okay. Ẹ jẹ́ ká tẹ̀síwájú o. Eléyìí tí ó tún kàn nínú tó tún kàn ní fìlà, ìfẹ́, ọfà. A ó rí i pé fí wà nínú àwọn ọ̀rọ̀ yìí. Fìlà ó jẹ́ ohun tí a máa fi borí. Ṣé gbogbo wọn ti rí fìlà rí o? Fìlà ni wọ́n fi hàn wá yẹn o. Also das nächste Buchstabe ist Phi und Fila ist Mütze, Ife, Friede, Orpha ist Pfeil und Bogen. Und der Papa hat uns ein Beispiel, also was Fila ist, in Yoruba gezeigt. Ihr kennt es bestimmt alle von Papas. Fila. Bí ẹ bá ti kọ́ tán fún wa kí a lè tẹ̀síwájú sí àwọn ọ̀rọ̀ tí ó tún kàn. Ṣé gbogbo wa ti kọ́? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ayọ̀mídé, ṣé o ti kọ́ tán? Ayọ̀, ṣé o ti kọ́ tán? Okay, a dúró. Abel láti Bremen, ṣé o ti kọ́? Ó dàbí pé Dutch nìyẹn gbọ́ o. Abe aus Bremen. Ìyá bàbá ẹ̀ ló ń jẹ́. Okay, ṣé Ayọ̀ o ti kọ́ tán? Good. Eléyìí tí ó tún kàn nínú álífábẹ́ẹ̀tì Yorùbá tá ó gbéyẹ̀wò ni igi, ìgò. Gbogbo wa la ti rí igi rí ní agbègbè wa, àti eléyìí tí wọ́n gbìn sí ilé, àti ìgò. Eléyìí tí wọ́n rọ omi sí, eléyìí tí wọ́n rọ nǹkan bíi nǹkan mímu mìíràn tí wọ́n rọ sí. Àwọn ọmọ wa wọ́n á bá wa ṣàlàyé ẹ̀ fún yín orúkọ tí wọ́n jẹ́. Next Alphabet ist G. Und es ist schwierig, einen Anfangsbuchstabe zu finden, deswegen steht diese Silben wieder drinnen und es heißt Igi. Igi ist Baum und Igo ist Flasche oder Glas. Und ihr kennt alle bestimmt mehrere Bäume da irgendwie im Garten auf der Straße oder Flasche, so Trinkflasche aus Plastik oder aus Glas. Genau. Ẹ pè tẹ̀lé ní igi. Igi. Ìgò. Jùwọ́n, ṣé ẹ ti kọ́? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Bí gbogbo yín bá ti kọ́ tán, ẹ sọ fún wa kí a tẹ̀síwájú sí gbì. Wenn alles so weit seid, dann sagt Bescheid und dann tun wir fortfahren.
Ayo, bist du auch schon fertig? Ja. Super. Super. Okay. Wie weiter? Eléyìí tí a ó tún gbéyàwó nísìnyí ni gbì. Gbì. Yes, ó ṣùgbọ́n fún fáwọn ọmọ láti ṣe láti ṣe. Ìgbà, igbó, àgbẹ̀. A ó rí i pé yìí wà nínú ẹ̀. Jí àti bí tí wọ́n bá kọ pọ̀ là ń pè ní gbì. Ìgbà, igbó, àgbẹ̀. Ẹ jẹ́ kí a jọ pé ìgbà. 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 Igbó. Igbó. Àgbẹ̀. Àgbẹ̀. Mọ́mí àbá wa ṣàlàyé fún yín. Letzte Buchstabe ist G und B und es ist zusammen und auf Yoruba heißt es B. Es ist natürlich schwierig für euch, das B zu sagen. Ich weiß das von eigener Erfahrung, weil er sagt anstatt B, sagt er B. Aber auf Deutsch, also es ist auf Yoruba so Igba. Zeit, Igbo, Mal, Agbe. Power. Einfach ba. Also nicht B. Das ist für alle Kinder in Europa oder in Amerika, das ist schwer, ein B zu sagen. Deswegen sagen sie alle immer B. Aber das wird zusammengeschrieben. Muss man oft das üben, dann klappt's. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Eléyìí tí ó tún kàn ní ìsìn ni ahọ́n, ihò, ohùn. A ó rí i pé alífábẹ́ẹ̀tì yìí wà nínú àwọn ọ̀rọ̀ tí a ń sọ yìí. Ahọ́n, ihò, ohùn. Ahọ́n wà nínú ẹnu wa. Gbogbo wa la sì ti rí nǹkan tó lu ihò tàbí ihò rí. Àti gbogbo wa la ní ohùn tàbí tá ń gbọ́ ohùn tí èèyàn bá ń sọ̀rọ̀. Mọ́mì. Nächste Buchstabe ist J und es ist Ahon, die steht wieder in der Mitte. Ahon ist Zunge, Hiho ist Loch, Ong, Stimme. Aber das ist ausgesprochen auch wie im deutschen Buchstabe. Ẹ jẹ́ kí a bọ́ tí a bá ti kọ sílẹ̀ tán. Jetzt alles wieder aufschreiben. Lè tó tún kàn. Ṣé gbogbo wa ti kọ́ o? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ok, ká tẹ̀síwájú. Eléyìí tó kàn ní yìí. Ẹ ó rí i pé eléyìí tá a kọ́kọ́ ṣe ni eléyìí tó kàn ní ìsìn ni yìí. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tá a lè lò ó pẹ̀lú ní igi, ilé, ìdí. Bí a sì sọ lẹ́ẹ̀kan, a ti lò ó pẹ̀lú igi,
ìdí bí ni bí à ń pé wa náà la ní ìdí ara ẹ̀yà ara ni ìdí wà. Also das nächste Buchstabe ist I und das erste, also das Buchstabe steht jetzt am Anfang. Wir hatten ja schon ein Buchstabe mit Baum, aber da war die Alphabet innen drin. Und jetzt ist Igi Baum, Ile Haus, Idi Popo. Jetzt wieder alles schreiben. Ihr könnt ja alle einen roten Stift oder einen grünen Stift nehmen und immer diese Alphabet, entweder wenn es vorne liegt oder hinten oder in der Mitte, könnt ihr das einkreisen. Nur, damit ihr seht, dass es nur um diese Alphabet geht. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Eléyìí tí ó tó kàn ní jí ojú ejò òjò ọjọ́ ojú tí a fi ń ríran ejò orúkọ ẹranko òjò omi tí ó máa ń wá látòjú ọ̀run ọjọ́. Next alphabet is G. Und es steht wieder in der Mitte bei Oju. Oju ist Auge. Ejo, Schlange. Ojo, Regen. Ojo, Tag. Der Unterschied zwischen beide mit Ojo und Ojo habt ihr ja gesehen, weil da dieser Punkt unten bei O ist. Dann heißt es ja O. Tẹ̀síwájú o. Ṣé gbogbo wa ti kọ́ o? Bẹ́ẹ̀ni. Ayọ̀mídé. Ó yá dúró díẹ̀ tó bá ti kọ́ tán kó sọ o. Abe from Bremen. Àgbóhùn ẹ o. Sorry o. Okay. Ìka oko kọ a ó rí i pé wíwà ní àárín àwọn ọ̀rọ̀ yìí ká tó wà ní ọwọ́ wa oko. Letzte Buchstabe ist Ki und wieder ein Alphabet
in der Mitte, Ika, Finger, Oko ist Bauernhof, Oko, Ehemann. Wieder unterschiedliche O, also das heißt O, Oko, O, Oko. Tí ẹ bá ti ṣe tán kẹ́ ẹ sọ fún wa ká lè tẹ̀síwájú. Ẹ jẹ́ ká pè padà, ká pè papọ̀. Ìka. Ìka. Oko. Oko. Ọkọ. Ọkọ. Mommy. Ẹ pé o. Ìka. Ìka. Oko. Oko. Ọkọ. Ṣé gbogbo wa ti kọ́? Bẹ́ẹ̀ni sà. Okay. Eléyìí tí ó tún kàn ní ilé, ilẹ̀, àlá. Ẹ jẹ́ ká pè pọ̀ o. Ilé. Ilé. Ilẹ̀. Àlá. Nächste Buchstabe ist L und es ist Ile, Haus, Ile, Boden, Allah, Traum. Die zwei Aus und Boden sieht ähnlich aus, aber da ist wieder Le und da ist ein Punkt hinten, Das unterscheidet sich das auch. Ṣé gbogbo wa ti kọ́ o? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. Fàyímà ti join wa. Yeah. Fàyímà, káàbọ̀ o. Eléyìí tí ó tún tẹ̀lé ni mí, ọmọ, omi, imú, omi, imú, ọmọ. A ó rí i pé mí wà nínú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí a pè yìí. Ẹ jẹ́ kí a pè pọ̀ o. Ọmọ. Ọmọ. Omi. Imú. Ẹ jẹ́ kí a fi ọkàn sí nítorí pé gbogbo wa la máa dá ọ̀rọ̀ yìí kà nígbà tá a bá tún máa pàdé ní ìgbà mìíràn o. Also das nächste Buchstabe ist Mi und erste Wort ist Omo, Kind. Omi, Wasser, Imu, Nase. Und diese Mi ist immer in der Mitte. Und ihr sollt es jetzt richtig angucken, weil
wenn wir uns wieder irgendwann mal treffen, muss jeder einzelne Distanz sagen. Very good. Mọ́mì, ẹ bá mi sọ fún wọn, irú Fahima tó ṣe join ní wa, kíní tá ń kọ́ yìí, ó wà lórí platform wọn, wọ́n lè wò because ibi tó ń bá wá ń sìn, so ibi tá a ti bẹ̀rẹ̀ ó lè lọ wò ń bẹ̀ láti bẹ̀rẹ̀. Also, Falima, herzlich willkommen. Also, wir sind schon fortgeschritten, weil wir haben mit A angefangen und jetzt sind wir beim M. Und also, wir können es nicht alles wiederholen, aber du kannst auf unsere Seite gucken, da steht alles drin, was wir jetzt zusammen wiederholen. Okay. Good. Weiter. Eléyìí tí a tún Bin noch nicht fertig. ní Ayo, tí ṣe tán sà. Okay. Oh, kleine Moment. Sorry. Oh. Yeah. Okay. See guys, they can see you. Only face. ìwọ́nṣẹ́ ti kọ́ tán. Fertig. Okay, good. Eléyìí tó kàn ní iná, ẹnu, òní. Ẹ jẹ́ kí a pè pọ̀ o. Iná, Iná, ẹnu, ẹnu, òní. òní. Das nächste Buchstabe ist Ni und man steht es es steht ja immer in der Mitte. Ino ist Feuer, Enu Mund, Oni heute. Tí ẹ bá ti kọ́ tán ká ẹ sọ fún wa o, ká lè tẹ̀síwájú. Wenn ihr fertig seid, dann sagt Bescheid bitte. Madam, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún wọn náà pé àwọn alifábẹ́ẹ̀tì they can be wọ́n lè wà níbẹ̀rẹ̀ tàbí kán wà lópin bí ó ṣe wà ní òdòṣì náà ni ẹ́. Mo ti sọ fún ọ sá. Okay, sir. It can be anywhere. Pé ó máa ń wà níwájú, ó dẹ̀ máa ń wà ní. Okay, that is good. That is good. Pé kó má lè confuse wọn pé kó máa tíìkì pé pé wá ìtàn. Náà lèmi náà ni pé ká ṣàlàyé fún wọn pé ó lè wà ń bẹ̀rẹ̀, ó lè wà láàrin, ó lè wà lópin. So. Fertig. Fertig. Alle fertig. Ja. Fight. Ja. Eléyìí tí a ó gbé yẹ̀wò ní ìsìn ni alifábẹ́ẹ̀tì tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú O, owó, odò, òjò, orí. Ẹ jẹ́ kí a jọ pé o. Owó, odò, òjò, orí. Àwọn ìyá wa wọ́n á ṣàlàyé ẹ̀ fún yín ní èdè Yorùbá. The next Buchstabe ist O und das ist Owo. Steht wieder alles am Anfang. Owo ist Herd, Odo ist Fluss, Ojo Regen, Ori Kopf. Bei Kopf, ja, das ist ein bisschen missgeschickt passiert, dass so schreibt man normalerweise kein Kopf, aber ist egal. Nicht schlimm.
Ló ń pariwo ẹ jẹ́ ká jókòó dáadáa ká má pariwo. Ṣé gbogbo wa ti kọ́? Bẹ́ẹ̀ni sà. Okay. Ayọ̀ ṣó ti kọ́ tán? Yeah. Okay, good. Eléyìí tí ó kàn ní ó tí ó ní àmì ní ìdí à ń pè ní ọ. Tá bá ti rí ó ni ṣùgbọ́n tí àmì bá ti wà nídìí ẹ̀ báyìí ó ti di ọ. Ẹ rántí pé a ti kọ́ nípa é tí ó ní àmì nídìí à ń pè ní ẹ. Bẹ́ẹ̀ náà ni ó wà ní èdè Yorùbá ó tó ní àmì nídìí òun ni à ń pè ní ọ. Ọwọ́, ọ̀bọ, ọ̀dọ́, ọwọ́, 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 ọ̀dọ́, 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 ọ̀bọ, ọwọ́. So the nächste Buchstabe ist O. Wir hatten ja O und jetzt ist O mit diesem Punkt unten. Wie bei E haben wir, oder? War das E? Ja, das war E, oder? Ja, genau, bei E haben wir auch einen Punkt unten und das gibt es auch bei O einen Punkt unten und es ist O statt O. Owo, and, Obo, Affe, Odo, Jugend. Also Jugend ab 12, 13 Jahre. Odo. Ṣé gbogbo wa ti kọ́? Bẹ́ẹ̀ni sà. Okay. Ṣé Sophia ìwọ náà ti kọ́? Good. Ayọ̀mídé kọ́. Ayọ̀ náà ti kọ́ tán. Yeah. Bàyí máa ń kọ́ o. Gbúrò ẹ̀ àdẹ̀gbúrò. Fahima. Ẹ má bínú o. Mọ́tò yẹn ń kọjá níbì kan ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí tí ó tó kàn ní à ń pè ní P. Apá àti kọ́ nípa apá lẹ́ẹ̀kan. Ẹ̀pà,
epo àti rí nínú wa tó jẹ ẹ̀pà rí a dẹ̀ ti rí epo náà rí. Ẹ jẹ́ kí a pè pọ̀ apá lẹ́ẹ̀kan sí apá, ẹ̀pà epo, Nächste Buchstabe ist B. Und es steht wieder in der Mitte. Wie gesagt, es kann am Anfang sein oder in der Mitte. Aber Hauptsache, ihr könnt ja einen Stift nehmen zum Einkreisen, welche Buchstabe wir gerade üben, damit ihr das sehen könnt. Aqua ist Arm, Epa, Erdnuss, Epo, Palmöl. Das habt ihr bestimmt alles zu Hause. Mommy, everything that's started. ṣé gbogbo wa ti kọ́ tán? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ok, ká tẹ̀síwájú. Eléyìí tí ó kàn ní ìsìn ni rí. Adé. Ẹ jọ mo wà mítì kan, màá pè padà. Eléyìí tó kàn ní ìsìn ni rí. Orí. Ọ̀rẹ́. Ọ̀rẹ́. Ẹ jẹ́ kí a pè pọ̀ orí. Ọ̀rẹ́. Ara. Nächste Buchstabe ist Ri. Und es steht wieder in der Mitte. Ori, Kopf. Ore, Freund oder Freundin. Ara, Körper. Gbogbo wa ti kọ́ tán. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ok. Sí, eléyìí tó kàn ní ìsìn ni sí. Ẹsẹ̀. Àṣẹ. Ìṣó. Ọsàn. Ẹsẹ̀. Ó yá ẹ jẹ́ ká jọ pé o ẹsẹ̀. Àṣẹ. Ìṣó. Ọsàn. You can do that.
Nächste Buchstabe ist Sie. Und das ist in der Mitte wieder. Das ist Esse, Fuß. Asse, Sie. Isso, Fuß. Osso, Orange. Du gostas. I am welcome home. Àwọn nǹkan tó ń wo sàdúrà tó ń kà ní àmọ́ mi rọ̀ náà. Jẹ́ ká tẹ̀síwájú. Ó kù díẹ̀ kan kọ́ tán. Okay. Ayọ̀ ṣé o ti kọ́ tán? Okay. Eléyìí tí a ó kọ́ lè ṣe yìí, a ó rí i pé sí ni wọ́n gbà tí a bá ti fi àmì sí pípé rẹ̀ ti di sí. Sí tó lámì nídìí là ń pè ní sí. Fún àpẹẹrẹ ṣòkòtò, aṣọ, iṣẹ́, ìṣó. Ẹ jẹ́ ká jọ pé o ṣòkòtò. Ṣòkòtò. Aṣọ. Aṣọ. Iṣẹ́. Iṣẹ́. Ìṣó. Ìṣó. Also jetzt kommt ein Buchstabe. Wir hatten ja vorher also ein S ohne Punkt hinten. Unten, also das ist ein S wie bei uns in Deutsch scharfes S, also doppelt S. Und das sagen, also bei uns heißt es S mit Punkt unten. Und im Deutschen heißt es scharfes S, also entweder mit 2 S oder scharfes S. Und es ist Schokoto, Hose, Ascho, Kleidung, Ische, Arbeit, Ischo, Eisennadel. Also wie gesagt, es ist ein Doppel-S auf Deutsch oder scharfes S. Deswegen Táyọ̀ tó ti kọ́ tán. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni sà. Ó dáa. Sophia, ṣé o ti kọ́ tán? Ó kù díẹ̀. Bẹ́ẹ̀ni sà. Good. Great. Ó kù díẹ̀ Káyọ̀mídé kọ́ tán. Gbóhùn àwọn èèyàn wa láti Bremen o, Abe Bremen. Wọ́n wà ń bẹ̀ náà. Àti Fàyímà. Wir hören dich nicht, Abi. Bremen.
Fahima, ṣé okay, ìwọ náà wà ńbẹ̀. Good. Yes, sir. Okay. Ẹ jẹ́ ká tẹ̀síwájú o. Ṣé gbogbo wa ti kọ́ tán? Bẹ́ẹ̀ni sà. Okay o. Lẹ́yìn eléyìí ló kan tí, etí, ètè, ata, ìtọ́. Ẹ jẹ́ ẹ pè tẹ̀lé mi o. Etí, ètè, ata, ìtọ́. Ṣé gbogbo wa la ti rí ata rí? Bẹ́ẹ̀ni, sir. Tí ò bá tí ì rí ata rí, kó béèrè lọ́wọ́ mọ́mì tàbí dádì pé kí wọ́n fi ata kí wọ́n fi hàn òun. Mo mọ̀ pé gbogbo wa náà la mọ itọ́ tí a sì máa ń itọ́ ṣeré. Kí ni ata? Ata. Nächste Buchstabe ist T. Eti, Ohr. Ete, Lippe. Ata, Pfeffer. Ito, Spucke. Ṣé gbogbo wa ti kọ́ tán o? Bẹ́ẹ̀ni sà. Ká tẹ̀síwájú o. Eléyìí tí ó tún tẹ̀lé kí ni ìlù, ìrù, eku, iṣu. Ẹ jẹ́ kí a pè o. Ìlú. 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 Ìrù. Eku. Iṣu. Nächste Buchstabe ist gbogbo wa náà la ó ti rí iṣu rí. Eku. Das nächste Buchstabe ist U. Ischu. Hier steht wieder drinnen Ilu statt. Ilu statt, sorry. Ilu statt. Iru. Schwanz. Ratte. Süßkartoffel. Oder es gibt ja auch große Ischu Yam zum Beispiel. Ischu. English, yeah. Und jetzt ist dieser Buchstabe am letzten, also jetzt am Ende. Es kann am Anfang sein, es kann in der Mitte sein oder am Ende sein. Also dieser Buchstabe ist jetzt Ende.
gbogbo wa ti kọ́ tán o. Bẹ́ẹ̀ni sà. Okay. Eléyìí tí ó tún kàn ní wí, a ó rí i pé alífábẹ́ẹ̀tì yìí àárín ọ̀rọ̀ ni ó wà. Ìwé, àwo, ewé, ìwé, ewé. Ẹ rí i pé a ti sọ̀rọ̀ nípa ewé yìí nígbà tí a ń wo ti A. So, Next Buchstabe ist wie. Und das ist immer in der Mitte diesmal. Iwe, Buch, Awo, Teller, Ewe, Blatt. Wir hatten schon mal bei Ewe, das wiederholt sich jetzt, aber nur, dass diese Buchstabe, was wir suchen, in der Mitte ist. Ṣé gbogbo wa ti kọ́ tán o? Bẹ́ẹ̀ni sà. Okay o. eléyìí tí ó kẹ́yìn nínú alífábẹ́ẹ̀tì Yorùbá, òun náà ni à ń pè ní yí. A ó rí i pé yí wà nínú àárín àwọn ọ̀rọ̀ tí a ó pè yìí. Iyọ̀, ẹyẹ, ìyẹ́. Ẹ jẹ́ á pè lẹ́ẹ̀kan sí o. Iyọ̀, ẹyẹ, ìyẹ́. Gbogbo wa la mọ ohun tó ń jẹ́ iyọ̀. Bẹ́ẹ̀ni. Tí a ò bá mọ̀, bí a bá ti parí ẹ̀kọ́ yìí, ká sọ fún mọ́mì kó mú wa lọ sí ilé ìdáná kó fi iyọ̀ kó fi hàn wá. Unser letzten Alphabet in Yoruba ist Yi. Also es gibt kein Z. Ja. Also, das heißt Iyo, Salz, Eje, Vogel, Ije, Feder von Vogel. Also das Feder vom Vogel ist Ije. Und dieser Buchstabe steht wiederum in der Mitte. Und wir hatten ja auch schon mal Eje, Vogel, aber da war das erste Buchstabe vorne. Wir haben ja gesucht. Gbogbo nǹkan tí a ó kọ́ ní òní nìyí. Bá a bá rí ẹni tó ní ìbéèrè lórí àwọn nǹkan tí a ti kọ́ nínú àwọn ọmọ wa, kí ó béèrè. Also das ist alles, was wir heute üben wollen. Aber wer Fragen zu diesem Alphabet hat, kann sich melden und fragen, falls irgendwas nicht irgendwie, dass man vielleicht nicht verstanden hat, was wir jetzt alles geübt haben, dann soll er sich melden oder sie sich melden und wir erklären das nochmal. Oder wir gehen nochmal alles durch. A rọ àwọn ọmọ wa kí wọ́n kọ́ àwọn nǹkan tá a ti kọ́ ẹ̀ ní ilé. Orí òun la kọ́kọ́ fi ṣe ìbẹ̀rẹ̀ nígbà tá a bá tún pàdé ká tó kọ́ àwọn nǹkan mìíràn. Also beim nächsten Meeting werden wir alles wiederholen von Alphabet, bevor wir auf nächste Aufgabe gehen. Also übt mal ganz fleißig
dass ihr das vielleicht euer Name vielleicht nächstes Mal buchstabieren könnt. Das wäre nicht schlecht. Und dann gehen wir auf nächste Aufgaben dann. Weil Alphabet ist ja das Wichtigste, bevor wir dann weitermachen. Kí àwọn ọmọ wa àwọn nǹkan tá a ti kọ́ lónìí kí wọ́n kà á fún àwọn òbí wa nígbà tí a bá ti parí kí wọ́n náà lè mọ àwọn nǹkan wọ̀nyí. Also ihr könnt, also alles, was wir heute gelernt haben, also ABD, könnt ihr euren Eltern vorsagen, damit ihr auch mitkriegen oder wissen, was wir heute geübt haben. Okay? Okay, ẹ sọ̀rọ̀ yín tán. Bí a ṣe máa ń ṣe, ẹ jẹ́ ká kọrin kan kí a tó lọ. Bóyá a lè rí orin kan kí ẹ jẹ́ ká kọrin kan kí a tó lọ. A rí nínú àwọn ọmọ wa tó fẹ́ kọ́ wa ní orin kan kí a tó lọ. Also wir wollen jetzt zusammen singen. Vielleicht gibt es jemand von euch, der uns irgendwas vorsingen will. Kann jetzt vorsingen. Wer möchte? Wer möchte? Vielleicht ABD vorsingen oder sonst was. Wer dies kann oder geübt hat. Also, wir sind dich nicht. Àyímà, ta ló fẹ́ kọ́ wa lórin kan ò ká kọ orin yẹn ká tó lọ. Ẹ jẹ́ kí n wọ́ orin nínú kíní ká kọ́. Position below 10. Okay, class, let's begin. It's getting so close. Yeah, sorry. Sorry, orin tí mò ń wá mi ò rí. Ẹ jẹ́ ká kọ orin kan kékeré tí a ti kọ tẹ́lẹ̀ rí. Ta ló fẹ́ fún wa lórin kan? Ó yá ẹ fún wa lórin, ẹ fún wa lórin. Bùkún mi, wir sind dich. Yá bùkún mi. Èyí. Ó yá nǹkan ayọ̀ nídé. Kí ni àjùlùkọ? Mo ti rí orin kan.
márùn-ún ṣeré. 5 little children playing outside, playing outside, playing outside. 5 little children playing outside. Hey! Why do children are playing outside? Mom told one to come inside. Now how many children are playing outside? 4. Clarity. Why do children are playing outside? Mom told one to come inside. Now how many children are playing outside? 4. Clarity. Four little children playing outside. Mom told one to come inside. Now how many children are playing outside? 3. Better. 4 little children playing outside. Mom told one to come inside. Now how many children are playing outside? 3. Better. Daddy. Yeah. Mo fi kì pé bí ata bá fẹ́ kọ́ wọn ní 1, 2, 3 lè máa dàgbà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹ kàn jẹ́ kọ́ mọ wa fún wa lórin tàbí pípa. 3 little children playing outside. Mom told one to come inside. Now Ẹ jẹ́ kí n pa. how many children are playing outside? 2. Ready. 3 little children playing outside. Mom told one to come inside. Now how many children are playing outside? 2. Ready. ọmọdé márùn-ún ṣeré ní ìmọ̀ bóyá. Ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀. Ẹ bá mi sọ fún wọn ọmọdé márùn-ún ló wà nínú tán ṣeré ìyá ẹ pé kan is to learn the numbers láti kọ́ òun náà ni mo ṣe sọ pé tí tá bá fẹ́ kọ́ wọn ní nọ́mbà òun ló máa da tá bá gbé yẹn sí sà. Okay. Òun ni because alphabet lọ lẹ́yìn sí wọ́n máa sọ pé wáyé tá ń gbé nọ́mbà síbẹ̀. Orí mi ẹsẹ̀ orí mi. Ṣé Mr. Akinlolu ṣe fẹ́ gbóhùn yìí. Kò clear sà. Báyìí kọ́. A gbọ́ díẹ̀ báyìí. Okay. Mo ní kí fún wa lórí mi. Yá ẹ kọ́ wọn lórin tẹ́ bá lórin kan tẹ́ fẹ́ kọ́ wa. Ṣé a kọ kí ni ó fò lè ṣe láyé tí mo wá? A kọ yín yẹn ní Ògùn. Ṣé ń gbọ́ mi? A gbọ́ yín dáadáa. Also the Papa Villos was first singing about your verstehen nicht so gut. Going on, sir. That's the one thing. Gonna make the food. Ẹ jẹ́ kí a kọ orin tí a ti kọ́ tẹ̀. Ìyá lólu tọ́jú mi tó ń tọ́jú mi ní kékeré. Mo rò pé a mọ̀ yẹn. Tẹ́ bá mọ̀ ẹ jẹ́ ká kọ. Ìyá lólu gbọ́wọ́ mi tó ń tọ́jú mi ní kékeré. Ẹ̀yin rẹ̀ fi mo yá fún iṣẹ́ mi. Ìyá mi fún iṣẹ́ pẹ̀lú tẹríba mọ́lẹ̀.
bàbá Èmi ṣàlàyé kò jẹ ìyá yáṣẹ fún ìyá 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 ìyá. Akí bàbá ṣàlàkọ́ náà o. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé ẹ kú wájú mo jẹ wọlé ni, ẹ ṣé o, mo dúpẹ́ o. Àyíká ni a ti ń gbọ́ yín látàárọ̀ sà. Ẹ ṣé gan ni o. Gbogbo ẹ̀yin ọmọ atọ́tún orin yẹn kọ ní bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ ó gùn díẹ̀ ẹ lè kọ ẹ lè tètè mọ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ti ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ ẹ kọ́ orin tí ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ máa kọ́ wa o fún ìdárayá. Ẹ Also ṣé bei o. unserem nächsten Meeting Next time kann jeder ein Lied üben und uns das vorsingen. Wenn das eine zu schwer war, aber der Papa wird es aufschreiben und in unsere Gruppe schicken und ich werde versuchen, das zu übersetzen. Aber wer ein Lied hat, kann uns das dann nächstes Mal vorsingen. Das wäre schön. Danke. Dẹ̀ bá mi sọ fún wọn pé gbogbo àwọn tí wọn wà lẹ́nìí tán jọ̀rẹ́ wọn kán bá wọn sọ̀rọ̀ kán sọ ohun tá a kọ́ fún wọn kán má gbàgbé nígbà tí a bá tún máa pàdé. Genau, also da waren, also letztes Mal waren ja viele Leute, viele Kinder dabei, aber dieses Mal ist ein bisschen weniger Kinder. Ihr könnt ja eure Freunde anschreiben und erklären oder erzählen, was wir heute geübt haben, damit ihr auch fit sind für nächstes Mal, wenn wir uns wiedersehen. Okay? Das war's für heute. Ja. Und ich hoffe, ihr habt ein bisschen Spaß gehabt und übt noch ganz fleißig fürs nächste Mal, damit es dann ganz flüssig rauskommt. Also jetzt, wenn wir die Alphabet nochmal üben und dann schalten wir auf nächste Aufgabe dann nächstes Mal. Okay, o ẹ ṣé o so ó dàbọ̀ nìyẹn o ó dàbọ̀ o. Ó dàbọ̀ o. Ó dàbọ̀ o. Ayọ̀ ó dàbọ̀ o. Ẹ kí dáàdi o. Ẹ kílé o. Ó dàbọ̀. Ó dàbọ̀ o. Ó dàbọ̀. Wait. That will be the last one, Baba. Ọmọ ìtẹ́ ń lọ́gbọ̀n.